Orúkọ mi ni Àjàyí Samuel Abiodun láti ìjọba ìbílẹ̀ Ọdẹ́dá, Ogun State, tí mo jẹ́ alukoro PRO fún ẹgbẹ́ ọlọ́dẹ ní ìjọba ìbílẹ̀ Ọdẹ́dá. Mo fẹ́ sọ ìrírí mi ní ìdí iṣẹ́ ọdẹ. Ṣùgbọ́n ṣá kí n tó sọ ìrírí yẹn, mo kí gbogbo àwọn bàbá tán ti dẹ káwa tó máa dẹ, káwo ore wọn kó túbọ̀ máa jẹ mọ́rẹ̀ o. Mo dẹ̀ kí Ajádẹ wa, Chief Ọláfuyì Ògúnrìndé, mo kí Lúkọ̀tún wa o, mo kí Àràbà, mo dẹ̀ kí ọ̀gá mi Chief Ògúndáìró, Festus Ògúndáìró, àkú kó lè dá tá ń bá kiri. Now, ìrírí mi, kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé ó ṣẹlẹ̀ pé ní ọdún kan, mo máa ń ṣe ọdún ní ọdọọdún. Ọdún yẹn ní oṣù kẹta, Sunday àkọ́kọ́ ni mo máa ń ṣe. Tí n bá dẹ̀ ti fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn, mo máa ń gba ọdẹ jọ tán máa bá mi pẹran. Ẹran tán bá mi pa yẹn, òun ni màá fi há oúnjẹ gbogbo abúlé, òun ni màá fi ṣe àlejò tán bá wá lọ́jọ́ Sunday, bọ̀ máa ti há oúnjẹ yẹn lọ́jọ́ Saturday. Ó wá ṣẹlẹ̀ pé tọdún tí mò ń sọ yìí, àwọn tájọ máa ń ṣe ọdún yẹn tán jẹ́ ará abúlé wa, tán jẹ́ ẹbí tájọ ń lọ sí church yẹn tá fi ń ṣe ọdún yẹn, wọ́n wá pè mí, "Hello Samuel, ó ṣe jẹ́ ká pa màálù fún ọdún tí a fẹ́ ṣe yìí." Mo wá sọ fún wọn pé mo ní èmi ti ná owó díẹ̀ lórí ọ̀rọ̀ ọmọléèwé, so change dẹ̀ pọ̀ o, pé mo kàn fẹ́ ṣe ọdún yẹn lọ́dún yìí ni, pé àní pa ọdún jẹ o. Níyà kan nú wọn wá sọ pé a ti mọ̀ tiẹ̀, ẹran ọ̀gbẹ́ ló máa lò. Ọlọ́run á jẹ́rìí ara ẹ̀ o. A dẹ̀ sọ̀rọ̀ yẹn á kúrò. Ó ṣe di ọ̀sẹ̀ tá máa ń ṣe ọdẹ yẹn, torí àwọn àbúrò mi máa bẹ̀, èmi náà máa bẹ̀, but tèmi yẹn ló ń pọ̀ jù. Ó bá di ọjọ́ ọdẹ, ẹsẹ̀ ọdẹ pé lọ dìbà, a bá bẹ̀rẹ̀ ọdẹ. Ló di pé kán yìnbọn kó bólẹ̀, kán yìn kó bólẹ̀. Kí ló ń ṣẹlẹ̀? Mo á ní pé mo ní ìgbẹ́ kan, ìgalà wà ńbẹ̀ o, kán jẹ́ ká lọ sínú igbó yẹn. Nígbà tá a dé inú igbó, wọ́n yìnbọn fún ìgalà 6. Kódà ẹni yìn kan yẹn ṣubú, kó yọ àdá pé kó ń súnmọ́ kó ṣàgalà, ìgalà bá tún dìde, ìgalà lọ. Àní kò sí wàhálà. Ẹtù kan wá jáde sínú oko tán paálẹ̀, àwọn 4 dẹ̀ yin bárẹ́tì tẹ̀lé ẹtù yẹn, wọn ò pa. Àjàdẹ wá ní PRO, kí n máa bọ̀, mo lọ bá wọn. Wọ́n ní kí n jẹ́ kákàdẹ, ó ti tó. Àkàdẹ, àdẹ abúlé. À ń pè ẹnìkan ní Fájà, ń dìyàn ní sóònù ẹ̀, bàbá Ayọ̀, ọlọ́bẹ̀ lábúlé ẹ̀. Wá ní chairman, kí ló ṣẹlẹ̀? Kò kí ń rí báyìí. Àbátọ́dẹ̀ yìí ṣe lọ́la o. Mo ní kò sí wàhálà. Àdábúlé, mo máa ń fún wọn lẹ́bùn, mo fún wọn lóúnjẹ, inú kálukú dùn. A ò gbà pẹ̀lú àwòpẹran. Ẹni yìí tó ń fún wa ní mo lábí sùúrù ọdún, mo téèyàn bá ti plan fọdún, àfi kó ṣe. Wọ́n wá fọdẹ yẹn sọ́jọ́ kejì, lọ́jọ́ Jímọ̀, a tún bẹ̀rẹ̀ ọdẹ. Sí ìyàlẹ́nu lọ́jọ́ kejì, a kọ́kọ́ pẹ̀tù kékeré kan, a tún pa ńlá kan àtewújù kan. Ó jẹ́ 3. Bí náà olóyè ọdẹ mi kan ṣe yìnbọn fún akẹran yìí nìyẹn. Ó rí pé mìnìṣán bu akẹran lẹ́gbẹ̀ẹ́. A dẹ̀ tẹ̀lé akẹran yẹn láti ọ̀dọ̀ wa. Wọ́n ń pe abúlé kan ní Abákúyamọ̀. A dẹ̀ tẹ̀lé dé Abákúyamọ̀ báyìí. Nígbà tí mo wo aago ọwọ́ mi, aago 7 ìrọ̀lẹ́, sálẹ̀ kọjá ìṣẹ́jú 2. Mo ní Àjàdẹ, ẹ jẹ́ ká padà. Wọ́n ní kí ló tiẹ̀ dẹ̀ kọ́ àṣádẹ̀ ní bá súnú igbó, a bá padà. Mo wá sọ fún Àjàdẹ, mo lájàdẹ, mo ní mo bẹ̀dẹ àpagàlà àpẹran. Mo ní gàlà tán fi lẹ̀ fún wa ní ọ̀sán, mo lóun náà máa jẹ lọ́la Sátidé yìí o. Àjàdẹ ló dàṣẹ, àbádélé. So ẹran tá a pa yẹn, wọ́n ṣá fún mi ní ìtọ́ máa fún mi, kálukú lọ. Mi ò lè sùn. Àwọn ìyàwó àtọmọ gbogbo wọn ti dé ọ̀nà. Kí ni mo wá ń pèrò fún báyìí? Ṣé ẹran ilé mo ní pé kán má wọrí. Mo kàn tún bọ́ sígbẹ̀ ni.
gbagbagbagba ojú ẹ̀ tú pa mo pa mo ṣe pẹ́tù yẹn mo gbé kọ́ bójò yìí ṣe bẹ̀rẹ̀ nìyẹn lóru òjò kẹ̀ kí ni mo tún fẹ́ fele ìṣe àwọn Fúlàní torí ibẹ̀ yẹn jìn sí bá ní kí n sáyé lọ sábúlé àwọn Fúlàní tó ń da ẹran tó ń ṣe lébà sọ́dọ̀ mi mo lọ síbẹ̀ mo lọ jókòó ń bẹ̀ nígbà tí òjò yẹn máa fọwọ́ lẹ̀ pátápátá ó jẹ́ aago 4 kọjá mo tún bọ́ sí i mo ṣe já ọ̀nà yẹn mo kàn rójú lọ́ọ̀kan mi tiẹ̀ wojú nǹkan tó jẹ́ mo tẹná ẹran kàn dẹ̀ gbéra ó dẹ̀ di ó lè pọ́ eléyìí o àwọn ìyá ló máa jẹ́ àwọn náà fi ẹ náà ṣí ojú ẹ sí mi máa débẹ̀ mo bá àpò ẹran ńlá ògùn ó ṣe o mo gbé mi lè dá gbé mo pọ̀ lọ́kadà wọ́n á gbé mi bẹ̀ àgbẹ̀ràn délé mo á sọ fáwọn àbúrò mi pé torí lára àwọn tó sọ̀rọ̀ pé ká pa màálù yẹn wọ́n á ní kó yọ díẹ̀ nínú itan ẹran yẹn kó gbé lọ fún màmá yẹn pé ẹran ọdún tiwọn leléyìí o kán fi inú ẹran sí ó gbé lọ mo ní kán gé ẹran yìí níge kó tóbi kán dẹ̀ fi há oúnjẹ abúlé pátápátá wọ́n ní ìtàn máa fi ṣe tàlejò lọ́la mo ní kán ṣáà gé níge tó tóbi kó há oúnjẹ gbogbo abúlé wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ gbàtàn ṣe bẹ́ẹ̀ ó dalẹ́ sátidé ọdún kù ọ̀la àbúrò mi kan ṣètùtù kan àṣà ti ṣe fàájì gbà tó di 12 mo bá tún nà ń bẹ̀ mo ṣe ń lọ ojú ọ̀nà tí máa kọ́kọ́ rí báyìí mo bá tún rójú ẹran eléyìí ẹ̀tọ́ àbíga ohun tó bá tiẹ̀ jẹ́ mo tún máa débẹ̀ mo tún bá àpò ẹran ńlá débi pé mi tiẹ̀ lè dá gbé yẹn ògùn ó ṣe o mo filẹ̀ mo jáde mo ń lọ mo bá pa ọ̀yà mo ní ọ̀yà yìí ṣe ni máa tàwọ̀ tí máa fi ra nǹkan mo wá mú fóònù mi jáde bí mo ṣe ń tẹ nọ́mbà ẹni tí máa pè pé torí ilẹ̀ bá ti mọ́ o kó tètè wá kó wá gbé ọ̀yà yìí yo nọ́mbà fóònù yẹn sì ń ríǹgì ẹ̀gbẹ́ tí mo wò báyìí ṣe mo tún rí gàlà gàlà lélẹ́yìí kẹ́ mo dẹ̀ mú fóònù yẹn bó ṣe ń ríǹgì yẹn mo fi sínú àpò padà mo tún gbébọn ẹran ó fẹ́ẹ̀ kọlù mi tán ó tún padà kò sí nǹkan tó dẹ̀ máa ṣe mọ́ ẹran wo yes ó di méjì tó ẹ ṣé o ilẹ̀ mọ́ mo kọ́ ẹran dé abúlé ó bá di kíni ajáde tó àwọn ọ̀yà wọ́n ti ṣe o báyìí o ló dà tó bá ṣàṣe ṣe ọdún yẹn tí tó fi lọ ní dáadáa tó fi dùn tó lárinrin kódà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a máa lọ rí a máa bọ̀ rí àṣẹ kí tó ní ìrírí yín ni. ìrírí mi kan ìrí kan rèlé ó ṣẹlẹ̀ pé lọ́dún kan ọmọ ẹ̀gbọ́n dáàdì mi wọ́n ń pe abúlé yẹn ní Olùgbò òun abúlé bàbá tiẹ̀ so abúlé kan súnmọ́ ọ̀dọ̀ dáàdì tèmi Ọlọ́run dára a ní fámìlì ń bẹ ó máa wá látòlùgbò yẹn lọ sọ́lọ́run dára yẹn so ó máa wá á padà ó wá dọjọ́ ẹ̀ bó ṣe wá sọ́lọ́run dára yẹn ó kàn wá lọ́dọ̀ wa lálẹ́ ni ó ní kí n jẹ́ kájọ dẹ̀gbẹ́ bó ṣe ń bá mi sọ pé kájọ dẹ̀gbẹ́ yẹn ìyàwó tán fẹ́ lé mọ́mì mi kàn wá bá mi ni ó ní ọmọ dúdú ẹ má tẹ̀lé wọn o ẹ kàn lọ tí wọ́n jàre ó ti ní kájọ dẹ̀gbẹ́ mo ti ní máa lọ ó ní kí n jẹ́ kàn lọ jàre ẹ̀gbọ́n yẹn ṣáà ní pé rárá o pé àjọ ń lọ ni ó dá kò sí wàhálà àbájọ lọ a rìn títí a ò pa nǹkan kan wọ́n wá ń pa abúlé kan ní Agbókè abájá sábúlé yẹn ó lọ wọ àwọn ibì kan bẹ́ẹ̀ àwa padà ibi tá a ti wá ń padà bọ̀ ó wá sọ fún mi pé adé ibẹ̀ yẹn oríta 3 lọ́nà yẹn ó lọ́nà yìí ó lóun là máa fi yọ síbi tá a ti ń bọ̀ o ó léléyìí òun máa tọ eléyìí òun máa wá fi já tìbí yẹn pé bọ̀yì tá a máa fi yọ síbi tá a ti ń bọ̀ yẹn pé kémi tọ̀ bàbá mo tọ ọ̀nà yìí tí n bá wo aago bóyá láti aago 2 òru bí mi ṣe mọ ibi tí mo wà mọ́ nìyẹn eléyìí àbí nǹkan mi mo rìn títí ibi kan náà ni màá tún jáde sí
mo rìn títí ibì kan náà ni màá tún jáde sí. Kí ló ṣẹlẹ̀? Mo wá jókòó gẹ́gẹ́ bí ọmọ kékeré ọdẹ tó dẹ̀ sún má gbà. Mo ṣáá ṣèbẹ̀ lọ́hùn ní ráńpẹ́ ṣàpà. Mo wá jókòó. Nígbà tí mo jókòó yẹn tó máa pẹ́, mo bá dìde. Bí tí mo dìde, kí yẹn ṣáà ní pé kí n jókòó kí n má dìde mọ́. Mo ṣáà jókòó ní kúkúrú. Ojúlẹ̀ ó mọ́ mi síbẹ̀ yẹn. Nígbà tí ojúlẹ̀ mọ́, mo gbéra. Mo padà sọ́nà ibi tí mo ti ń káàkiri kiri. Mo bá rí ọ̀nà pé ṣé pé abúlé ni mo ti fẹ́ dé tán yìí. Àwọn mọ́mì mi àti àbúrò ìyàwó kékeré ti dáàdì mi yẹn, wọ́n ti wá mi. Ẹni yẹn ti délé lóru ń tiẹ̀, ó ti sùn. Wọ́n lé mi ń kọ́, ó ní mò ń bọ̀. Kódà ó tún ti lọ gan, ó ti padà sí abúlé Ọlọ́run dára kí n tó dábúlé rárá. Àwọn yẹn wà yá wá ń já pé abẹ́ni yìí ti lọ ṣe nǹkan fún ọmọ yìí ni, tàbó ti lọ ṣe gbá ni. Wọ́n ṣáà ti wá mi, wọ́n ti dààmú. Mo ṣe yọ sí abúlé. Wọ́n wá ní pé kí ló ṣe mí? Mo ní kò sí nǹkan kan, mo sọnù ní o. So bí mo ṣe jáde nìyẹn o. Tó pé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Ìrírí yín mi. Ìrírí mi ìmí. Ó ṣẹlẹ̀ pé ní ọjọ́ kan, ọ̀gá mi kan níbi iṣẹ́ olùkọ́ tí mò ń ṣe, ó wá fẹ́ ṣe àjọ̀dún eré onílé julé, inter sport. Ó wá ní Àjàyí jọ̀ọ́, mo nílò ẹran ọ̀gbẹ́. Mo ní ṣé ẹ fẹ́ rà ni àbí báwo, kí n bá yín bẹ àwọn ọmọ o. Ó ní rárá o, pé èlò ló wà lọ́wọ́ òun tóun fẹ́ fi ra ẹran ọ̀gbẹ́, pé bọ̀ òun fẹ́ràn wọ́ mi. Mo ní kò sí wàhálà, tí lọ́ọ̀kì tó bá ti rọ̀ mọ́, kò sí wàhálà. Wọ́n bá ló dà. Wọ́n wá fún mi ní owó pé kí n fi ra èròjà. Wọ́n fún mi ní 10,000. Ọjọ́ tán fún mi ní 10,000 yẹn, wọ́n tún fún tíṣà kan náà bẹ́ẹ̀ lówó yẹn náà bẹ́ẹ̀. Ọdẹ lòun náà. Wọ́n wá ní bá tiẹ̀ dá kò tiẹ̀ pàgálà fún mi Àjàyí. Ní tí kádàrá yín bá ti rọ̀ mọ́. So nǹkan tó fẹ́ ṣe yẹn kù ọ̀sẹ̀ kan, àìlera bá dé. Ó rẹ̀ mí. Débi pé mi lè jáde, mi lọ ibi iṣẹ́, mi pe ẹni yẹn pé ó rẹ̀ mí fún ọlẹ̀. Nígbà tí kinní yẹn kù ọ̀la, ọjọ́jọ́ mo lọ school ní Monday, Tuesday yẹn nǹkan tó fẹ́ ṣe kù ọ̀la, mo ṣẹ̀ wá sí abúlé. Tí mo ṣe ń dé abúlé báyìí, kọ́ ìyá yìí ló wọlé. Hello Àjàyí, mo dẹ̀ retí ẹ títí mi gbọ́ nǹkan kan mọ́. Mo ní àfi sùúrù màmá, ó rẹ̀ mí ni. Ó ní ó rẹ̀ kẹ̀, ó ṣe wá sọ, ó ṣe pè mí. Mo ní kódà mo ṣẹ̀ ń dé abúlé báyìí ni o. Wọ́n ló dá o. Wọ́n ní bó bá ṣe máa jẹ́ kí n tètè pé àwọn o, káwọn bá lọ sí kíní, káwọn lọ ra ẹran ní odò ẹran. Mo ní kò sí wàhálà. Mo ṣáà ń rẹ́rìn. Wọ́n ní ṣe ló tó ń fi mí rẹ́rìn ni. Mo nẹ́rìn lọ́rọ̀ ẹ̀ngbà alájà ní ẹni tí tó bá ti dá a séyàn, ọkàn lèmi máa fi ń bá ṣe. Mo kọ́ ti fóun. Mo kàn di 8, mo bá gbéra, mo jáde. Tí mo ṣe jáde ní 8 yẹn, nígbà tó máa tó 9:15, màmá bá tún pè mí. Hello Àjàyí, báwo ni? Mo ní màmá, máa pè ń padà, mo ti wà nínú oko ọdẹ. Màá pè, mo dẹ̀ kọ́tẹ̀. Ọ̀nà dà, mo ṣàdúrà. Mo lọ bí tí mo ti ń lọ, mo rójú ẹtu. Ọlọ́run ṣe, mo pa ẹtu yẹn, mo gbé kọ́. Mo ṣàtún ṣe, mo tún ṣe rí ọ̀yà nìyẹn. Mo bá pa ọ̀yà yẹn. Bọ́ níbi tí mo ti pa ẹtu yẹn, kíní yẹn sọ fún mi pé ẹran ìyá yìí kọ́ ni mo pa. Ohun tó fẹ́ lọ́wọ́ mi kọ́ ni mo pa yìí. Mo ní ohun tó fẹ́ kọ́ ni mo pa ìkẹ́. Nǹkan tó fẹ́ ṣe kù ọ̀la. Kò sí wàhálà, mo pa ọ̀yà. Ó ti di méjì. Bí ó dẹ̀ fẹ́ ìkan, ṣáfẹ́ kan tàbí kó gba méjèèjì. Mo wá ń lọ. Nígbà tí mo mọ aago orí fóònù mi, aago 4 kọjá 20 ìṣẹ́jú. Mo ní mò ń lọ sí abúlé kan tó súnmọ́ ọ̀dọ̀ mi, pé ó yẹ kí n lè rójú
ẹran ń bẹ̀ yẹn bí ẹ̀tù sí ibi tí mo ti já ọ̀nà pé kí n máa lọ bẹ̀yẹn kí ní kọ́kọ́ ni kí n gbé ẹran mi kọ́ síbi ìjáre kí n má lọ síbẹ̀ yẹn mọ́ ilẹ̀ bẹ̀ yẹn ó ti mọ́ ebi tí màá padà síbi iṣẹ́ ní àárọ̀ mo dẹ̀ gbé ẹran yẹn mo gbé kọ́ orí igi mo dẹ̀ gba ìsàlẹ̀ báyìí mo ṣe gbà ìsàlẹ̀ inú oko tí mò ń wò lọ mo kàn rojú gàlà ni gàlà leléyìí ẹran bá bù dànù mi ò tí ì jẹ́ kó bù dànù tán mo tún ti túnṣe mo tún fi míì sí bó ṣe ń lọ yẹn ẹran yẹn ṣàtúnṣe ó tún ṣe ń lọ mo já ọ̀nà nígbà tí mo já náà mi tó bá kọjá ọ̀nà yẹn ó máa fo odò ni mi ìgbúrò ẹ̀nú odò bó lẹ́ràn yìí gbà mo bá padà mo ṣe padà dúró sáàlà báyìí mo kàn tún wo ojú ẹran ni mo ní mi ní farabalẹ̀ àbí mi ní kánjú yin ẹran fún kinní yìí mọ́ mo ṣáà rọra sún díẹ̀ tí mo fi rí ojú ẹ̀ méjèèjì dáadáa bá gbé lẹ́ran kódà mi ìfẹ́ lè dá gbé ìgalà yìí mo ṣáà tù mo filẹ̀ síbẹ̀ mo já títí padà mo lọ gbé ẹran òrè àti ẹtu yẹn mo gbé mo débi tí sáfíìsì wà máma adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o wọ́n ní báwo wá ni ṣé káwọn lọ sódò ẹran mo ní lódò ẹran ọjọ́ tẹ fún mi lówó pé kí n fi èròjà ẹni tí bó bá tiẹ̀ jẹ́ gàlà ni Ọlọ́run ṣe pé inú ìbádùn tó ó ṣe gàlà yẹn ó tún ṣe dáadáa pẹ̀lú ẹ̀ wọ́n nírọ́ o wọ́n ní báwo ló ṣe máa jẹ́ báyìí mo ní wọ́n máa tírún ẹ̀ hàn ní yọ abẹ́rẹ́ ń bẹ̀ wọ́n máa gbé wá bá yín lé ń bẹ̀ ni oníṣègùn náà kì í gbé gàlà wá gbòòrò kí ni ṣe bẹ́yìn lẹ́bẹ̀ mi èmi dẹ̀ pa wọ́n máa gbé wá fún yín ṣùgbọ́n ṣá tán bá gbé wá o àwọn tán gbé wá nǹkan tán bá fẹ́ mú lára ẹ̀ ẹ̀jẹ̀ kan mu wọn náà àbí kájọ wá o kinní kan mo ní kò sí wàhálà àṣàjọ débẹ̀ ibẹ̀ ni mo ti wẹ̀ tí mo ti múra bí iṣẹ́ ṣá inú wọn dùn lọ́pọ̀lọpọ̀ wọ́n ṣe àdúrà tí wọ́n dẹ̀ bá wọn ṣe tán wọ́n tó wá bí wípé eléyìí tẹ́yọ̀ bá máa lọ rẹ eléyìí ṣé yóò mọyì ẹran tó máa èlò ní kó mú àmúdá kẹ mú wá kẹ mí ní pé mo fẹ́ ta ẹran fún yín sọ fún mi pé ẹ fẹ́ rẹ ẹran ẹ ti fún mi lówó kí n fi ra èròjà so kí ni tó bí àṣà ṣe wá ó jẹ́ ó pé Ọlọ́run kò dojú tì yàn so ó jẹ́ ìlú gan bẹ́ẹ̀ ni. nídìí iṣẹ́ ọdẹ yìí. bẹ́ẹ̀ ni sà. tíṣà ni. bẹ́ẹ̀ ni sà. ẹ tún ṣiṣẹ́ ọdẹ. bẹ́ẹ̀ ni. bó o lọ ṣiṣẹ́ okú pọ̀. ẹ ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ọdẹ àjẹbí ni iṣẹ́ ọdẹ. bẹ́ẹ̀ ni. mo ti ń lọ ọdẹ bóyá ńgbà tí mo wà ní kékeré kódà ọdẹ àkọ́kọ́ tí màá kọ́kọ́ bá bàbá mi lọ láyé mi wọ́n lé mi tì ńgbà tí mo dénú gbọ̀dẹ lọ́jọ́ yẹn ọdẹ péòpéò yẹn ni wọ́n ní bàbá Kọ́lá o ṣe wá mọ́mọ́ kékeré ìwọ́dà dáàdì mi wá fún wọn ní gbólóhùn kan pé òrìṣà tá a bá fi ọmọdé wọ̀n ni ó máa parun ni àwọn ọmọ yìí làwọn máa fa iṣẹ́ yìí lé lọ́wọ́ báwo làwọn ṣe fẹ́ lè padà èèyàn lòun tẹ̀ láwọn lọ ó ṣe jẹ́ kó má dà kò tí ì lè gbé àdá kí ló fẹ́ fàdá ṣá ó fẹ́ wá máa gbé ẹran ni tó fẹ́ fàdá gbé ẹran ni dáàdì wá ṣáà dà sáwádà fún wọn lọ́jọ́ yẹn iṣẹ́ tíṣà ó ní àkókò ó ní ìgbà kò díṣẹ́ ọdẹ lọ́wọ́ torí tá a bá ṣiṣẹ́ tíṣà gẹ́gẹ́ bí owó tá à ń gbà a gbọ́dọ̀ ṣiṣẹ́ owó tá à ń gbà téèyàn ò bá ṣe Ọlọ́run jẹ́ kó lálùbáríkà nídìí iṣẹ́ so iṣẹ́ tíṣà Monday to Friday kò dí kankan lọ́wọ́ mi ì pa school jẹ mi ì pa ibiṣẹ́ jẹ máa lọ kódà kí n lọ kójà àárín ọ̀sẹ̀ kí n nílò pé mo nídìí owó kan tí mo nílò màá wá abúlé màá ṣọdẹ mọ́jú màá dẹ padà síbi iṣẹ́ mi màá káwọn ọmọ níwọ̀n bóore ọ̀fẹ́ tọ́lọ́run fún mi màá kọ́ wọn mo mọ̀ pa aago méjì máa tó lù màá padà sílé mi màá lọ sùn so kò dí kankan kò díra wọn lọ́wọ́ rárá. nídìí iṣẹ́ ọdẹ yìí bẹ́ẹ̀ ni sà. ìjọ wo nínú yẹn dojú ló kọ ọdẹ.
ìjọ́ tí màá ní pé inú mi dùn jù òun ọjọ́ tí mo kọ́kọ́ gbé ìbọn lálẹ́. Ọjọ́ tí màá kọ́kọ́ gbébọn yẹn ó ń pè ẹnìkan ní Àrò ní abúlé wa, kọ́lọ́run kó bá mi fi ọ̀run kẹ́. Òun ló kọ́ mi níṣẹ́ ọdẹ pé báyìí náà ṣe ń yìnbọn, bó ṣe máa ná rè, bó ṣe máa ṣe rè. Dádì mi wá jáde, wọ́n lọ sọ́dọ̀ mọ́mì wọn ní àárín abúlé, mo kàn sáré gbé ìbọn wọn, mo nà sí páànù, mo gbélẹ̀, mo yìn sí i, ó bá bà á. Mo lémi náà ti mọ̀ bọ́yìn, mo ṣe gbébọn yìn nìyẹn lọ́jọ́ tí mò ń sọ yìí lálẹ́. Mo bá rí òkété, mo yìn, ìbọn bá òkété, mo pa. Ṣé bó ṣe rí rèé? Mi ò tún ìrìn síbi kan, mo tún rí akátá, mo tún pa. Kódà inú mi ti dùn jù pé sóò bíṣẹ́ ọdẹ ṣe rí rèé, bí mo ṣe gbé ẹran nìyẹn. Kódà káwọn dádì mi tó dé, àwọn ìyàwó dádì wọ́n ti sè ẹran yẹn ní alẹ́ ọjọ́ yẹn, wọ́n ti sè. Òun ni gbogbo ilé tó jẹ, tí dádì wa dẹ̀ ṣàdúrà, tó ń ṣàdúrà fún mi. Ó jẹ́ nǹkan lára tí mo lè sọ pé inú mi ó dùn, ó dùn. Nídìí iṣẹ́ ọdẹ yìí. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Kì í dùn kọ́ máa ro hàn. Bẹ́ẹ̀ni. Ọjọ́ wo nínú yín bàjẹ́ jù tí iṣẹ́ ọdẹ sú yín? Ọjọ́ tí inú mi bàjẹ́ jù tí iṣẹ́ ọdẹ yìí sú mi. Ó ṣẹlẹ̀ pé èèyàn wa kan olóbe ọdẹ, ó fẹ́ ṣe ọdún. A bá lọ sọ́dẹ yẹn, láì mọ̀ pé abúlé tí a fi ọdẹ yẹn sí, gbọ́n mi sí omi ò tó wà ní abúlé yẹn. Àwa bá lọ ọdẹ. Nígbà tá a dọdẹ, a ti ń yìnbọn. Ìgalà yìí bá yọ. Nígbà tí ìgalà yẹn yọ, ọmọ tí ìgalà yẹn fèsì, ọmọ yẹn yìnbọn, ìbọn ẹ̀ ò bá. So mo ṣá, bí ìgalà yẹn ṣe ń lọ, mò ń tẹ̀lé, mò ń fọ́ ba lọ. So mo ṣá mo yìnbọn fún ìgalà yẹn, ó fò sókè, ó balẹ̀, ó fò sókè. Ọdẹ kan ń bọ̀, wọn méjì ń tẹ̀lé mi bọ̀, bẹ́ẹ̀ mi náà ṣe ń lé ìgalà yẹn. Èmi ti yìnbọn fún ìgalà, mo ti ń padà bọ̀ wá bá wọn. Ẹ mọ̀ pé ìkan ń bọ̀ lẹ́yìn mi, ìkan ń bọ̀ lẹ́yìn tó ń bọ̀ lẹ́yìn mi yẹn. Èyí tó ń bọ̀ lẹ́yìn mi, àmọ́ nǹkan tó ṣáàdì. Èmi ṣákàn gbọ́bọn tí mi nìṣàn kùn lára tèmi. Ta ló yìnbọn ló jẹ́ tẹ̀yìn? Máa wo èyí tó wà lẹ́yìn tèmi. Nípọ́n ti bù. Kí ló yìnbọn fún? Kí ló yìnbọn fún? Ló di máa wò mí kí n máa wẹ̀ mo ní. Ló wá kó kọ́kọ́ ń wo ara tọ̀dọ̀ mi, mo ní má wo ara mi, wo ohun tó wà nílẹ̀, sì fi èmi lẹ̀. Bàbá àṣà kò sí wàhálà yìí. Mo bá pe Àjàdẹ, ó ti ṣẹlẹ̀ o. Wọ́n ní báyìí sí, mo ní bí báyìí ni o. A bá gbé, ó dọ̀dọ̀ Àjàdẹ. Gbàtọ̀ gbé dọ̀dọ̀ Àjàdẹ. Gẹ́gẹ́ bí àgbà, Ọlọ́run ṣá gba gbogbo ògo, ó gba gbogbo ìyànjú. So ara ẹnìyẹn ó wálẹ̀. Bàtà rẹ̀ wálẹ̀. Ọkàn èmi náà ṣẹ̀ wá balẹ̀ díẹ̀. So kíní yẹn jẹ́ nǹkan tó jẹ́ lára nǹkan tó bà yín nínú jẹ́ díẹ̀. Èyí tó tún dàbí ẹ̀ náà, tó tún bà mí nínú jẹ́ ni pé èmi ni mo gbá ọdẹ ilé ìjọ. Nígbà tí mo gbàjọ, à ń ṣọdẹ yẹn lọ. Ìgalà kan náà ni èèyàn kan náà wá yìnbọn fún. Ìbọn ẹ̀ ṣe lọ bá ọmọdé kan nìyẹn. Nígbà tó bá ọmọdé yẹn jẹ́ Ìgèdè. Àṣà tún kò sí wàhálà yìí. Débi pé nígbà tó di ọjọ́ kẹta, ẹnìyẹn padà jẹ́ pé Ọlọ́run. Bí àtọ̀ wá jẹ́ pé Ọlọ́run yẹn, àwọn ògèdè tán wà ládùúgbò wa. Ibi tán fẹ́ kó kìkì mi dé, ó lágbára. Nìkan wá ń padà sọ pé ó ní tó bá jẹ́ ará abúlé wa,
tàbárà abúlé ibi tí gèdè yẹn ń gbé ni ló yin ìbọn yẹn pé ṣe làwọn máa ní àwa làwa ní kàn pa. Mo ní ṣé ọdẹ máa ń ro ikú sí ọmọ ọdẹ ẹgbẹ́ ẹ̀ ni? A roku síra wa, a lè roku síra wa kájọ máa ṣe nǹkan tí à ń ṣe yìí. Wọ́n ní kódà ọlọ́kàn àwọn tí ẹ̀ṣẹ̀ balẹ̀. Tí bá sọ fún yín pé ní kéèsì yẹn kí n tó ká tó rí yanjú ọpẹ́lọpẹ́ àwọn bàbá, mo gba salary advance, mo gbà sí kéèsì yẹn. Mo gbà sí. Ó jẹ́ nǹkan tó bà yín nínú jẹ́. Ó bà mí nínú jẹ́. Ẹ fẹ́ lè fi sí ọdẹ ẹlẹ̀. Mo fẹ́ lè fi lẹ̀ pé ṣé eléyìí ẹ bá ṣe máa bá lọ rèé. ṣé bá ṣe máa bá lọ lélẹ̀ kí ni mò ń rí tó wá fi di pé mo tún lọ gba àgbálẹ̀ owó sálárì mi. Kí ni ìmọ̀ràn yín fún gbogbo ọdẹ lápapọ̀? Ìmọ̀ràn mi sí gbogbo ọdẹ ni pé ká máa fi òótọ́ ọnú àti ọkàn kan ṣoṣo ká máa fi ṣe gbogbo nǹkan tí a bá ń ṣe. Ká má máa jẹ́ kí ẹran kó máa mú yànyàn lójú wa. Torí tẹ́ran bá ti ń mú yànyàn lójú èèyàn, òun ló máa ń fa ìjàmbá tó máa ń sábà ṣẹlẹ̀ ní ọdẹ héhò tá a máa ń ṣe yẹn. Ẹlòmíì kò mọbi kan tán lè yìnbọn sí, kò tiẹ̀ kó bá ti rí ẹran kóun yìnbọn ni káwa náà ká kọ̀ǹtró ọwọ́ wa, torí nǹkan tá à ń gbé dání, nǹkan tá a máa ránṣẹ́ tá a lè sọ pé padà má lọ mọ́ ni. Tá bá ti rán lọ nìyẹn. Ká máa ṣọ́ ká tó máa rán níṣẹ́. Àwọn nǹkan kan dẹ̀ wà tó jẹ́ bí èèwọ̀. Tán bá pe nǹkan ní èèwọ̀, téèyàn bá ń ṣe, ó lè máa rò pé òun ń ṣe gbé o, kò ṣe gbé o, ó ń ṣe pamọ́ ni o. Ohun tán bá ti pè ní èèwọ̀, ọdẹ kì í sábà ń tẹ ọdẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti ká pa èèwọ̀ mọ́, ká dẹ̀ fi inú kan ṣoṣo ká fi bá ara wa lò. Ọdẹ kì í jalè. Àìmọye ọdẹ míì tó máa bẹ́ran lójú páńpẹ́ tó máa gbé. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, nǹkan tó ń mú ìjàmbá tí kò tiẹ̀ ń jẹ́ kẹ́dà ní àṣeyọrí, tí kì í jẹ́ kẹ́dà ní kókó nídìí iṣẹ́ tó bá ń ṣe nìyẹn. Ká lọ jáwọ́, ká fi inú kan ṣo, ká fi bá ara wa ṣe. Iná ògo ò ní jó gbogbo wa, agbára Ọlọ́run. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Àjàyí Samuel Abíọ́dún láti ìjọba ìbílẹ̀ Ọdẹ́dá tí mo jẹ́ alukoro fún ẹgbẹ́ ọlọ́dẹ ní ìjọba ìbílẹ̀ Ọdẹ́dá. Èmi náà tún ní alukoro fún ẹgbẹ́ olùkọ́ ní ìjọba ìbílẹ̀ Ọdẹ́dá náà. Ẹ ṣeun. Yes, sir.